A kú dédé àsìkò yìí, ẹ̀yin ìyá àti bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tọ́lọ́run Elédùmarè tó bá ti ń fún yín ní àǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka Alógúnmàṣíkà aka mass gloria for the good leaders. Mo tún fàsìkò yìí kí bàbá wa ẹni dáadáa ẹni ọ̀wọ̀ bàbá wa emeritus professor Adébánjí Akíntóyè. Bẹ́ẹ̀ sì ni mo tún fi àsìkò yìí kí bàbá mi dáadáa Commander Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ètò tí a fẹ́ gbọ́ yìí ọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí bàbá wa Chief Sunday Ìgbòho tó ní ká sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé. A sì máa jíṣẹ́ bàbá wa Chief Sunday Ìgbòho fún yín, ṣùgbọ́n ó ní àwọn ọ̀rọ̀ kan tèmi àti yín fẹ́ gbé yẹ̀wò ní alẹ́ yìí ní àsìkò tá a wà ní ibikíbi tí ẹ̀yin bá wà. Bàbá mi Bello Abdulganiu, mo kí yín. Àwọn ọ̀rọ̀ kan ń lọ tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn a kò mẹ́nubà ni à ń mẹ́nubà à ń sọ lábẹ́lẹ̀ a ò pariwo ẹ̀ síta. In the first place, kí a tó kọjú síbi tá à ń lọ, ẹ kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ wò pé ó jẹ́ kí àwọn tó jẹ́ olórí wa tó ń pera wọn ní ìjọba, ó jẹ́ kí wọ́n fi ìgbà kan wò wípé kí ló fà á, kí ló ṣẹlẹ̀ tí àwọn ará bí ìtọ́ fi sọ pé àwọn ò bá Nàìjíríà ṣe mọ́, pé àwọn ń lọ. Èmi rò pé àwọn nǹkan tó jẹ́ kí bàbá mi Ọlátúnjí Àdìsá ẹ káàbọ̀, bàbá mi Ọlátúnjí Àdìsá mo kí yín, àwọn nǹkan tó jẹ́ kí ìjọba tó wà níta nísìnyí tó jẹ́ kó máa wò ní, a sì máa jíṣẹ́ bàbá wa Chief Sunday Ìgbòho fún gbogbo yín, ṣùgbọ́n ẹ jẹ́ ká sì ṣe sùúrù ká kọ́kọ́ mẹ́nuba àwọn ibi tí a fẹ́ mẹ́nuba iná nítorí wípé ó ṣe kókó. Ẹ̀yin náà ẹ wò ara àwọn ìdí tí àwa kan tá fi decide, kí tẹ̀mọ́ sọ pé àwa kan, àwa ọmọ Yorùbá tí a fi decide pé a ò bá Nàìjíríà ṣe mọ́. Alákọ̀ọ́kọ́ nínú àwọn ìdí tá fi sọ pé a ò bá Nàìjíríà ṣe mọ́ pa fẹ́ dá dúró bá ṣe dá dúró tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira ilẹ̀ Yorùbá. Lára àwọn ìdí yẹn ni security. Ẹ̀yin náà ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbègbè ẹ̀yin ìyá àti bàbá wa. Ẹ wo ètò ààbò. Ètò ààbò ti mẹ́ẹ̀. Kò sí kankan tó ń jẹ́ ètò ààbò wọn ní Nàìjíríà. Ọ̀tọ̀lọ́rin Hakeem, well done, God bless you. Ìbánisọ̀ ló go back. Bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Ọ̀tọ̀lọ́rin Hakeem, bàbá wa Ọlátúnjí Àdìsá sàbòkí ẹ̀yìn náà. Ẹ bá wa pín ètò ìkó lọ viral torí pé bàbá mi Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n wọ́ wa sí ẹ̀yin ọmọ Yorùbá. Èmi sì máa jíṣẹ́, but ká tó débẹ̀ yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ gbé one or two things yẹ̀ wò nítorí wípé ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ wo ètò ààbò èní, ẹ wo bó ṣe mẹ́ẹ̀ tí ó dẹ̀ kì í ṣe wípé kò sí nǹkan tí a lè ṣe sí. Ẹ wo àwọn tó ń pera wọn ní agbésùmọ̀mí. Bàbá mi Sunday Adébánjọ, mo kí yín, respect sir. Ẹ jọ gbogbo page wa la fi ń go live, gbogbo Masb TV page, Masb TV, Masb TV5, Masb TV4, Masb TV3. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube náà kẹ́ máa bá wa pín kó máa lọ viral. Bàbá mi Bello Abdulganiu ẹ káàbọ̀, mo kí ẹ̀yin náà. Ṣé rí ètò ààbò ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ìlú. Tètò ààbò bá ti mẹ́ẹ̀ nínú ètò ìlú, kò sí nǹkan kan
tí ìlú yẹn fẹ́ ṣe tó fẹ́ yọrí sí rere. Bàbá mi Sunday Adébánjọ, mo kí yín, mo ń rọ́wọ́ yín, ẹ máa bá wa pín kó máa lọ viral. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé tẹ ṣe ń kọ́mẹ̀ntì ni màá ṣe máa kí yín, kẹ má bínú, ó jẹ́ kẹ mọ̀ pé tẹ bá wọlé mi lè mọ̀ tẹ́ bá kọ́mẹ̀ntì. Ẹ̀yin tẹ bá wà níbẹ̀ tí àìtí kí yín, kẹ bá wa kọ́mẹ̀ntì kí a lè kí yín dáadáa. So torí kò easy, iṣẹ́ lẹ́yìn náà ń ṣe, tẹ́ ń bá wa pín program wa, tẹ́ ń jẹ́ kó máa lọ viral, kò ní sú yín, kò ní rẹwà. Bàbá mi Bíọ́lá Abdulgani, ẹ̀mọ́ kí ẹ̀yin náà ẹ kú iṣẹ́. Ẹ wo ètò ààbò. Ètò ààbò jẹ́ nǹkan tó ṣe kókó, tó ṣe pàtàkì jùlọ nínú gbogbo ètò tó wà nínú ìlú. Ìlú tẹ bá rí tí ètò ààbò bá ti mẹ́ẹ̀, kò máa sí nǹkan kan tó lè ṣàṣeyọrí nílùú yẹn. Ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn wa káàkiri, ara ètò ààbò tó mẹ́ẹ̀ náà ni. Ẹ wo bí wọ́n ṣe ń fojoojúmọ́ jí wa gbé. Ẹ jọ̀ọ́ tẹ bá gbọ́ nǹkan tí mò ń sọ, ẹ bá mi tẹ 5, ẹ má bá mi kọ́mẹ̀ntì 5 tí òun mi bá jáde kí n lè mọ̀, kó má lọ dàbí àná tá à ń ṣe program. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ̀ ń wò mí sí ń lọ bí àbí 376 ni èèyàn tó wò mí lọ́wọ́lọ́wọ́, kẹ bá mi pín kó máa lọ viral. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n rí kọ́mẹ̀ntì yín, ẹ tẹ 5 tẹ bá ń gbọ́ nǹkan tí mò ń sọ kétékété. Bí mo ṣe ń sọ lọ, ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti mẹ́ẹ̀. Ẹ wo bó ṣe ń wọlé fojoojúmọ́ pa àwọn èèyàn. Kàwá táwọn wò ti wọ 400 báyìí, ó wá jẹ́ ká lè rí kọ́mẹ̀ntì tó pọ̀. Okay 5 ẹ ṣé mo dúpẹ́, mo ti rí pé wà pẹ̀lú mi báyìí, kojú òní tì yín, kọ́lọ́hùn ní dá yín dá ẹrù yín. Ẹ ṣé mo dúpẹ́. Bàbá mi ọ̀tọ̀ lórin Hakeem, mo kí yín sà, kẹ káàbọ̀ sórí ètò. Bí mo ṣe ń sọ lọ, ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà, kí ló finish Nàìjíríà? Ètò ààbò tó mẹ́ẹ̀ ni. Kò dẹ̀ kí ń ṣe pé ètò ààbò mẹ́ẹ̀ ní Nàìjíríà. Àwọn kan tó ń pera wọn ní kàbá, àwọn ló ń já okùn ẹ̀mí àwọn èèyàn tí wọ́n ń sọ́dowó. For example, ẹni tó bí lánàá nílùú yìí kò lè sọ pé òun mọ at least èèyàn kan tó mọ̀ nípa bó ṣe ń pààyàn káàkiri. Ẹ wo Shehu Gunmi tó máa lọ sáàárín àwọn terrorist, tó máa lọ bá wọn ya fọ́tò. Shehu Gunmi ó máa lọ sáàárín àwọn agbésùmọ̀mí, á bá wọn ya fọ́tò, á nóhùn bá wọn ṣe meeting, á bá wọn ya fọ́tò, á send ẹ̀ social media, gbogbo newspaper Nàìjíríà máa gbé. And these are the people tí wọ́n ń fojoojúmọ́ pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá, tí wọ́n jẹ́ káwọn èèyàn wa kí wọ́n nísinmi. Ìjọba dẹ̀ káwọ́ lẹ́rọ̀. Ẹni tẹ́ sọ pé ẹ̀ ń wá tẹ́ ò mọ bí ó ṣe. Must be you are well done. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Bàbá mi Gbọ́láhàn Aliu, mo kí yín. Bẹ́ẹ̀ náà ṣe ń wọlé, ẹ máa bá wa pín àfọlọ́wọ́ Elédùmarè. Ẹ̀yin náà ẹ wò ó, bó ṣe ń pa kúkúrú ló ń pa gígùn, bó ṣe ń pa gígùn ni wọ́n pa kíkúrú, tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀. Àwọn nǹkan tó dé wà, Queen mọ́mọ́ Ọmọlára, ìyá yìí ti ń tẹ̀lé mi bọ̀ ń sìn láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ struggle yìí. Queen mọ́mọ́ àtẹ̀yìn àti gbogbo àwọn tó ń wò mí, tó máa bá mi share program yìí, tó máa bá mi comment kẹ́ ní fọwọ́ gbé ọmọ sí agbára Ọlọ́run. Gbogbo àwọn táwọn oṣó yìí sí dáadáa ní fọwọ́ gbé ọmọ sí. Ẹ máa bá mi kọ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. God bless Yorùbá land. God bless Sunday Igboho. God bless Professor Banji Akintoye. God bless Mass Burial. God bless Koiki Media. God bless Koiki Media. Olayomi Koiki. God bless you, sir. You have been doing a fantastic job. I respect you. Gunmi knows about kidnapping. Yes, ìyá mi Queen mọ́mọ́, òtítọ́ lẹ sọ. Ẹ bá wa pín kó lọ viral. Ẹ wo Gunmi
Gunmi sì wà láyé kò tí kú. Gunmi tó máa lọ sí ọ̀dọ̀ àwọn ajínigbé tí ìjọba ń wá tí wọ́n ń claim báwọn ò mọbi tó wà. Gunmi máa lọ sáàárín wọn, á lọ bá wọn ya fọ́tò, á dẹ̀ tún sẹ́ǹdì ẹ̀ sáwọn national television, national newspapers pé kó post ẹ̀. Usman Ayinde Mat, mo kí yín, God bless Yorùbá land. Ẹ máa bá wa pín kó máa lọ viral. Mo kí yín káàbọ̀ sórí ètò wa bàbá wa Bello Abdulganiu. Tẹ́ bá ti follow page wa yìí, tẹ́ bá wa follow ẹ̀, kẹ́dẹ̀ lọ bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ wo bí Gunmi ṣe ń fojoojúmọ́ báwọn agbésùmọ̀mí, ó ń fojoojúmọ́ báwọn ya fọ́tò. Ó jẹ́ kó máa yé gọ́ọ̀mẹ̀ntì pé intermediary lòun àti ìjọba. Tí àwọn kidnapper tó bá fẹ́ gbowó lọ́wọ́ ìjọba, Gunmi ló ń gbowó tó lọ ń gbé fún wọn. Bàbá mi Sunday Adébánjọ, wọ́n ní Yorùbá nation no going back. Remove wanted from our freedom fighter in Yoruba land. Is our hero in Yoruba land 100%. God bless you, Mr. Adébánjọ. Hey, Bayo Black. Okay, mo kí wọ náà ó tó jọ́ mẹ́ta, Bayo Black. So bí mo ṣe ń sọ lọ, ẹ wo bí wọ́n ṣe ń fojoojúmọ́ bí àwọn èèyàn tí wọ́n lọ ń pa wọ́n. Irú ìkọlù tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì CAC nílọrin yẹn, tó bá yẹ pé Nàìjíríà jẹ́ ìlú tó gbádùn, tó bá yẹ kó jẹ́ ìlú tó láṣeyọrí, ìṣe ló yẹ kó palẹ̀ mọ́ Gunmi lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n arrest Gunmi. Tó bá wá arrest Gunmi, kó wá jẹ́ kó yẹ wípé àwọn kidnapper tó ń bá ṣèjọba nígbà ayé Buhari níbo ló wà. At least tá a bá sọ pé torí pé Buhari jẹ́ Fúlàní ni kò ṣe lè arrest Gunmi, ó jẹ́ kí Tinubu lè arrest gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Torí pé ẹ̀mí àwọn tí wọ́n fi ń ṣòfò yìí ọmọ Yorùbá ni wọ́n. God bless you. Bàbá mi Raf ọmọ Gbọ́láhàn, mo kí yín káàbọ̀ sórí ètò wa. Tẹ́ bá wà for the first time, kẹ́ lọ bá wa subscribe to YouTube channel wa Masb TV. Kẹ́ ẹ bá wa follow new page yìí náà, kẹ́ bá wa share kó lọ viral. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Gunmi need to be arrested. Tó bá yẹ pé lóòótọ́ ni bàbá wa, tó yẹ pé bàbá wa ní Bọ́lá Ahmed Tinubu, tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ àwa ọmọ yín, ẹ lọ bá wa arrest Gunmi. Tẹ́ bá wá mú Gunmi dáadáa, Gunmi máa wá jẹ́wọ́ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi. A fẹ́ jẹ́ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n nawọ́ gọ́ Gunmi. Gunmi ò yẹ lẹ́ni tó jẹ́ kó máa rìn ní nílùú. Wọ́n fojoojúmọ́ pa àwọn èèyàn. Gunmi dẹ̀ ń bá àwọn arábí ìṣe mítì. Ìjọba ò dẹ̀ lè náwó gan. Who is fooling who? Ta ni wọ́n ń tàn? Ta ló ń tanra ẹ̀? Ta ló ń tọ̀yàn? Ara àwọn ìdí tí a ṣe ń sọ lélẹ̀ wípé tí ilẹ̀ Yorùbá ò bá ti dá dúró, wọn ò lè yé pa wá. Ẹ má dẹ̀ jẹ́ kó dìgbà tó bá pa wá tán kí ẹ tó ṣe necessary thing. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá, ṣe lè panu mọ́, tẹ́ lanúlẹ̀ tí ẹ lè panu yín mọ́ tètè sí fi ń kó wọnú ẹ̀. Ẹ wo bó ṣe ń ṣe àwọn èèyàn wa ní ṣìkàṣìkà, ọmọ kékeré ọmọléèwé. Mr. Sunday Adébánjọ, Zoo Nigeria remove wanted from our freedom fighter in Yoruba land. Sunday Adéyẹmọ Ìgbòho sir. Now, is not a Fulani terrorist attack killed with name of Allah. Allah Akbar, Bismillah in Yoruba land. Yes! Bàbá wa Chief Sunday Igboho, wọn ò ṣe kankan, wọn ò ṣe anybody. Chief Sunday Igboho is fighting for we the common people, we the masses. Chief Sunday Igboho, that you place a wanted on him, has never done anything wrong to anybody. Shekau Abubakar has been moving with convoy, moving with weapons, dining with
the terrorists tó ń bá àwọn ajínigbé àwọn agbébọn ó ń fojoojúmọ́ bá wọn ṣe mítìn ìjọba Nàìjíríà orí kankan ṣe sí ìṣẹ̀lẹ̀ kan ń wò tẹ́lájú yín kóńgbàkóńgbà ẹ̀dẹ̀ sọ pé fẹ́ túlù ṣe àwọn kan wà tó jẹ́ kí wọ́n kó tẹ̀ lè dùn mí ṣé ńgbà tó jẹ́ pé kan nu ọgọ́ tẹ̀ ti jẹ́ vice president irú Shettima yẹn ẹ̀wọ̀n ló jẹ́ kó wà báyìí yes ara àwọn ìdí tó fi jẹ́ wípé ẹ̀ lè overcome insecurity nìyẹn ǹgbà tẹni tó jẹ́ ọ̀gá àwọn Boko Haram tó jẹ́ vice president kí lẹ expect tó jẹ́ kí Gunmi ṣì wà nílùú religion Sunday Adébánjọ religion Lárúbáwá Quran Arabic and Bible Christian in Ethiopia culture eating religion is a scam Muslim and Christian brother mi Sunday Adébánjọ mi ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa religion ẹ jẹ́ àjíkàwé ìjọba àjíkàwó mo rí yín àníṣe tí bá ti ń rẹ̀ ní tèmi tẹ́ ń kọ́mẹ́ǹtì báyìí inú mi máa ń dùn ara mi máa ń yá gágá ó máa ń jẹ́ kí n mọ̀ wípé ẹ̀yin èèyàn ni mò ń bá sọ̀rọ̀ tá bá ti ń rí kọ́mẹ́ǹtì báyìí inú wa máa ń dùn ó máa ń jẹ́ ká mọ̀ pé ẹjọ́ tá à ń rò àkọ̀wó dànù torí pé àjọ máa ṣe náà ni àwa ni kò lè dá ṣe ìyẹn lórí ọ̀rọ̀ ìsìnkú kẹ má gbàgbé o iṣẹ́ tí bàbá wa ṣe Sunday Igboho tí wọ́n fi rán wa sí gbogbo ọmọ Yorùbá mo sì máa jíṣẹ́ náà lórí ẹ̀yin tẹ́ ń gbé káàkiri pé Chief Sunday Igboho ń bọ̀ kìnnìkan tẹ́lẹ̀ ti pè mí èmi náà ti pè wọ́n ti wá rán mi sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá a máa farabalẹ̀ jẹ́ṣẹ́ wọn fún yín ni ẹ jọ̀ọ́ ẹ máa bá wa pín prógráàmù yìí kó máa lọ viral nítorí Ọlọ́run ẹ máa pín kó máa lọ viral now ẹ jẹ́ ká sọ̀rọ̀ lọ́rọ̀ lórí medical ẹ wo medical standard ní Nàìjíríà ẹ wo àwọn òṣèré orí fitna jet ẹ káàbọ̀ God bless you sir God bless you Mr. Fitna Jet mo kí yín you are welcome to our live program don't forget to subscribe to our YouTube channel and don't forget to follow our Facebook page Mr. Sunday Adébánjọ ẹ lọ subscribe sí YouTube channel mi o Mr. Fitna Jet kẹ lọ subscribe o Mr. Abdulganiu kẹ bá mi subscribe gbogbo yẹn bá mi subscribe to YouTube channel mi fún ìmọ̀mọ̀ everybody tó bí mo ṣe sọ lọ lórí ọ̀rọ̀ medical ẹ̀yin náà ẹ wo bí nǹkan tí ò ní túmọ̀ bó ṣe ń pa àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà Masbi TV continue your good work God bless Mr. Sunday Adébánjọ àní orí mi máa ń wú tí bá ti rí àwọn kọ́mẹ̀ntì dáadáa because ẹ̀yin yìí wà náà àwọn tí ó jẹ́ kí live program tá à ń ṣe ìfọ́sùn wa because tẹ́ bá bá wa comment tẹ́ encourage wa ó máa ń jẹ́ ká mọ̀ pé yes we are communicating with people. Ẹ wo medical standard ní Nàìjíríà tásídẹ̀ǹtì bá ṣẹlẹ̀ lásán tí wọ́n pè emergency ẹ máa pariwo ẹ máa pè emergency ẹ ní rí anybody. Ambulance a máa sọ fún yín wípé kò ṣèpo nu mọ́tò ambulance mi tó bá dídì kọ̀ra wá don't worry sir Mr. Fitna God bless you help me to subscribe to our YouTube channel Masbi TV. Tí ambulance bá jàjà wá tó bá gbẹ́ni tó l'accident nínú ambulance paracetamol tó kéré jù ẹ ò ní rí nínú ambulance paracetamol tó kéré jù ẹ ò ní rí nínú ambulance. Ẹ wo bàbá tí Àgbàlá Gabriel Masbi TV read this message. Which message sir? Mr. Sunday Adébánjọ mo ti ka message yìí they have been using Bible and Quran mo ti kà á síta bóyá ẹ ò kẹ̀kọ́ sí ìtìgbà tí mo sọ bí mo ṣe ń sọ lọ ẹ wo Àgbàlá Gabriel ẹ wo àwọn òṣèré orí ìtàgé tí Àgbàlá Gabriel tó ń gbé wá lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ wo bàbá Suebebe tó gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí bàbá yẹn ti yọ́ mọ́lẹ̀ tán
a dẹ̀ níjọba nílùú mọyì àwọn tó jẹ́ senior citizens Princess Ọmọṣaléwá Anthony well done our mass burial ma how Olóyè Ìgbòho our greeting okay kí bá yín kí bàbá wa Chief Sunday Ìgbòho màmá wọ́n á gbọ́ kẹ́yìn náà dé bá wa subscribe sí YouTube channel wa kẹ́ bá wa share program kó lọ viral ẹ wo medical standard ní Nàìjíríà very poor ẹ máa lọ hospital ní Nàìjíríà ẹ̀yin aláìsàn ẹ̀yin lẹ máa repo sí generator ẹ̀yin lẹ máa repo sí generator láti lè fi ríran lásán dẹ̀ ni tẹ́ bá wọnú hospital Nàìjíríà kò sí fáànù ń bẹ̀ ẹni tó gbé sórí bẹ́ẹ̀ tí ó bá ní fámìlì tó máa fẹ́ra fún alágún ayé àfẹ́ bàjẹ́ torí pé kò sí fan kò sí AC kò sí anything ṣé rúùlù tí a fẹ́ continue nìyẹn Mass B TV Nigeria is not a country Nigeria is a zoo a organization. Ìyá mi Queen Mọ́mọ́ Ọmọlára Mass B always love you God bless you ma I love you too. Ẹ ṣé mo dúpẹ́ ìyá mi Queen Mọ́mọ́ ẹ bá mi share program kó lọ viral kékeré lọ bá ìyá mi Queen Mọ́mọ́ ẹ bá mi subscribe to YouTube channel mi Mass B TV. Ẹ̀yin náà ẹ wo medical standard ní Nàìjíríà ẹ wo àwọn ìṣe orí ìtàgé tó ń gbé wàtà lẹ́nujọ́ mẹ́ta tó jẹ́ pé wọ́n ti yọ débi pé wọ́n fẹ́ lè pòórá a dẹ̀ níjọba nílùú a níjọba náà ẹ lọ sí Saudi Arabia ẹ lọ sí Ghana lẹ́lẹ́ bíbá kódà Ghana gan sì jì sí Nàìjíríà náà Nàìjíríà lè ní wà ẹ lọ sí Kotonu ẹ lọ sí Kútọ̀nù nílẹ̀ bẹ́ẹ̀ yẹn they have standard medical they have a standard health care tí ààrẹ èèyàn ò bá yá ní Kotonu ìyá mi Queen Ọmọlára Nigeria is not a country òótọ́ lẹ́sọ̀ ìṣèzú ẹ wo Kútọ̀nù lẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn táàrẹ èèyàn ò bá yá tó bá ti jọ mọ̀lú tó ní káàdì wọ́n máa àtẹ́ǹdì sí lẹ́sẹ̀kẹsẹ̀ kò dàbí Nàìjíríà ẹ máa lọ sí hospital wọ́n sọ fún yín pé dókítà ò sí around tẹ́ bá ti wá pípù wọn lówó wọ́n wá lọ pé dókítà wá tí dókítà bá tún dé dókítà ní ẹ lọ ra ilé wa tẹ́niyàn fi kú ẹ wo bàbá Sóbèbè tó ń ṣe fíìmù yìí tí Tágbàlá Gabriel bá gbowó 7,000 languages kọ́ Nàìjíríà bẹ́ẹ̀ ni kẹ́ ẹ̀ parọ́ èdè tó wà ní Nàìjíríà pọ̀ gan-an so ẹ wo Sóbèbè bàbá Yorùbá ti kú ẹ wo ìyá àbèjì Aráyélé tí Àgbàlá Gabriel gbé wá tí ó bá kí í ṣọlá Àgbàlá Gabriel tí ò ṣọlá Ọlọ́run ṣé bàbá yìí ò ní kú ni Nàìjíríà ìyá yẹn máa kú Nàìjíríà wà wúlò mọ́ Nàìjíríà tí wá dàbí cemetery ó dàbí bojì tó ń sin òkú sí. We all know Nigeria is a scam. Kí ni next thing? The next thing is economy. No, the next thing is education. Ẹ̀yin náà ẹ wo education standard ní Nàìjíríà. Ẹ wo education standard ní Nàìjíríà. Yes, mama, we need Yoruba nation. Yes. Ẹ wo education standard ní Nàìjíríà. Béèyàn kàwé ní Nàìjíríà ó kà fẹ́lẹ̀ dá ẹ̀yìn. Ẹ wo condition táwọn èèyàn fi ń kàwé. Ẹlòmíì wà kó tó lè jáde SS3 aṣalábàárù. Ìyá mi wà alábàárù ló ṣe tó fi rán ọmọ ẹ̀ ní school. Nigeria is finished since 1960. No love between Igbos, Hausa, Yoruba. Nigeria is a British organization business center 100%. Parọ́ Mr. Sunday Adébánjọ. Nínú ẹ wò ó àwọn ojú ni wọn tún gbọ́dọ̀ máa sọ fẹ́yàn pé Nàìjíríà yìí ti tán gbogbo wa la mọ̀ ọmọ afẹ́ kàwé from primary 1 to SS3 kẹlòmíì fi 20 years kàwé á tún kàwé yẹn tán
kò tún ní ríṣẹ́. Tó bá tún jàjà máa ríṣẹ́ tó bá jóbìnrin àfi kó tẹ́ òbò lẹ̀ kí politician falẹ́kùn dáadáa kí wọ́n tó lè fún níṣẹ́ tó kàwé fún. Tó bá jẹ́ ọkùnrin ni ó gbọ́dọ̀ lọ ṣe ọ̀rá ìṣà bàbá sà ó kó gbọ́dọ̀ lọ ṣẹ́rú olóṣèlú kí wọ́n tó lè fún níṣẹ́. Ṣé irú kọ́ńtì tá a fẹ́ kọ́ńtínú nìyẹn? Education wà wúlò mọ́, ìwé wà jẹ́ nǹkan kan mọ́, ìwé kò wá jẹ́ nǹkan kan mọ́. Education ti wá useless ní Nàìjíríà. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin náà ẹ wo economy ti Nàìjíríà kẹ ẹ wo economy tá à ń run. We are only running a consuming economy. We are not running we are only running a consuming economy. Bí Nàìjíríà ṣe tóbi tó yìí kò sí kankan tí wọ́n produce. Ìtayín lásán China ló ń kó wọlé. A dẹ̀ láwọn ìjọba aláwọn olórí tó jẹ́ pé wọ́n ń fojoojúmọ́ fèèlì ni. Ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn. Ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù nílẹ̀ Yorùbá. Ẹ fi àwa Yorùbá sílẹ̀. Ẹ jẹ́ ká máa lọ. Leave us, let us go. Tinubu ó ní láti arrest Shekau Abubakar. Tó bá arrest Shekau Abubakar ó máa jẹ́wọ́ àwọn tó wà nídìí Boko Haram. Gbogbo wa la mọ̀ tún tí Shekau Abubakar tó pa ní last year. Ìtú tó pa ló ń lọ yìí. But Buhari ò lè mú. Bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n ṣe kọ́kọ́ tó jẹ́ pé àwa Yorùbá ni wọ́n ń jà fún. Tó ń wò pé ìyà tó ń jẹ àwa ọmọ Yorùbá ti pọ̀ jù. Wọ́n fi gbogbo ilé tí wọ́n kọ́ sílẹ̀, wọ́n fi gbogbo mọ́tò tó ní sílẹ̀, wọ́n fi gbogbo owó tó ní sílẹ̀, wọ́n fi gbogbo ọlá wọn sílẹ̀, wọ́n fi ipò tí wọ́n wà sílẹ̀. It come down to our level láti wá lead ìjà yìí pé kábà Òòṣà mi I love that man. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní bàbá wa Chief Sunday Igboho. Ẹ wo bó ní tí kì í ṣe gbógun tó. At the end of the day ńkọ́ ṣèbí gbogbo wọn padà kọjú síra wọn ni. Torí pé ẹ̀dá tó bá ti gbé òótọ́ dání àbà. Òótọ́ ló máa ń borí irọ́, òótọ́ ló máa ń lékè. Now, we want to talk about the citizenship of Nigeria. Ẹ̀yin tẹ́ ń wò mí kẹjọ nítorí Ọlọ́run. Ẹ má sọ méjì. Ẹ kò sọ àǹfààní kan tẹ́ ń jẹ nítorí pé ẹjọ́ ọmọ Nàìjíríà. Kò sẹ́ni virus woman bẹ́ẹ̀ ni ẹ parọ́ pé mọ́mọ́. Kò sẹ́ni tó lè dárúkọ àǹfààní ẹyọ kan ṣoṣo báyìí tóun jẹ pé nítorí pé mo jẹ́ ọmọ Nàìjíríà ni mo ń jẹ àǹfààní yìí. Kò sí kọ́ńtì tí ó ṣe àǹfààní kankan téèyàn lè dárúkọ pé òkè torí mo jẹ́ ọmọ Nàìjíríà ni mo ṣe ń jẹ àǹfààní yìí. Eré kí lajá wá ń bẹ́kùn ṣe. Ẹ mọyì àǹfààní táwọn Fúlàní lè dárúkọ ni. Báwo la ṣe máa wà nílẹ̀ bàbá wa tó jẹ́ pé ewu la tún máa ṣe. A ti ẹ̀ gbọ́ pé àwọn èèyàn páwọn ìyá wa káwọn bàbá wa tó wà ń lo òyìnbó tó ń ṣerú òyìnbó ṣàtúmọ̀ máa ṣerú nílẹ̀ bàbá wa ni. Kò ní lè possible citizenship gẹ́gẹ́ bí citizenship Nàìjíríà ó jẹ́ ká access sí free education, free health care, free security. Ó jẹ́ kí ìjọba máa dáàbò bo ẹ̀mí èèyàn àti dúkìá. Ṣùgbọ́n kí làwọn ìjọba eléyìí ṣe? Níṣe ló ń gbẹ̀mí tó ń gba dúkìá èèyàn. Wọ́n á wọlé onílé, wọ́n á já òkun ẹ̀mí èèyàn dànù. Is that the type of government you want us to continue? Ẹ wo Àṣàrí Dòkunbọ̀ tó ń gbébọn káàkiri láàrin ìlú. Chief Sunday Igboho èyí ṣe 1% kan táwọn ará bí ṣe. Kẹmẹ́nilẹ́ni ní kọ́ lọ pa mọ́lé kẹyìn nu Ọlọ́run. What is the purpose of having a leader in Yoruba land? Kí ni ìdí? Kí ni
kókó ìdí tá a fi ní àwọn olórí nílẹ̀ Yorùbá. Kí ni ìdí tá a sì fi lọ́ba nílẹ̀ Yorùbá? Kí ni ìdí tá a fi ní religious leader? Kí ni ìdí tá a fi ní political leader? Kí ni ìdí tá a fi ní traditional leaders? Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè sórí WhatsApp number títí ẹ̀gbá pọ̀ lálẹ́ yìí. Kẹ́ pè mí sórí WhatsApp call nìkan ló ń lọ, tẹ́ bá pè direct kò ní lọ. 081 76 03 4216 081 76 03 4216. Ẹ bá mi kọ nọ́mbà yìí jáde kí n pín ní ẹ̀bí báyìí 081 76 03 4216. Ẹ pè wọlé tẹ́ bá fẹ́ dá ṣètò. Kí ni àwọn ìdí tí ẹ rò pé a ṣe ní àwọn olórí nílẹ̀ Yorùbá? Ṣé ó jẹ́ ká sì ní olórí mọ́lẹ̀ Yorùbá ṣá? Fún èmi o, mi ò rò pé ó jẹ́ ká sì ní olórí mọ́lẹ̀ Yorùbá pẹ̀lú nǹkan táwọn olórí wa ìtàn fojú wa rí. Olórí ta ní tá a mọ kókó wọn. Olórí ta ní tí àríṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe. Olórí ta ní tó jẹ́ pé kọ́ wọ agbádá kọ́ lọ pátì nìkan ni wọ́n mọ̀. Àwọn olórí wa ìtàn fojú wa rí. Olórí ta ní tá a mọ kókó. Nígbà tí à ń mú òsì máa iṣẹ́ tí mo ní bàbá wa ṣe Sunday Igboho tí wọ́n ní ká jẹ́ fẹ̀yìn ọmọ Yorùbá. Iṣẹ́ yẹn ni wípé wọ́n ní ká sọ fún yín wípé kẹ́ má listen to anybody tó bá sọ fún yín pé àwọn ti délé. Ẹ máa rí pé àwọn rédíò station kan wọ́n pariwo Ìgbòho tí ń bọ̀, Ìgbòho tí ń ṣe gbá, Ìgbòho tí ń ṣàwo. Bàbá wa ní ká sọ fún yín pé pátápátá gbáà ni pé táwọn bá ń bọ̀ lé ẹnu àwa mídíà tá a súnmọ́ àwọn ni wọ́n ti máa kọ́kọ́ gbọ́. Pàápàá jùlọ irú èmi tí mo wà pẹ̀lú wọn yìí tàbí bàbá wa Ọláyọmí Kóìkì, ẹnu àwa mídíà lẹ ti máa kọ́kọ́ gbọ́, kò ń ṣẹnu àwọn outside media tí wọ́n kọ́ ń tajà tó jẹ́ pé tí wọ́n tiẹ̀ mọ̀ kọ́ tó lọ. This is bàbá àgbà akẹ́lùmọ̀ọ́ta Yorùbá nation kì í ṣe OPC o. Pé kí ni jágbàjà gba lórí ọ̀gẹ̀dẹ̀ ń ya? Ìtẹ̀kùtẹ̀ ló ń tẹ ọ̀pọ̀lọ́ ojú títì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti wo orí wa síbi pé ń bá yín o nípínlẹ̀ bá. Torí pé kí ni Yorùbá nation ló going back? Yorùbá nation never going back. Àwa ọmọ ìyàwó tó wà lásọ bẹ́ẹ̀ wọn nígbà tí wá ṣe. Yorùbá nation ní padà lẹ́yìn. Àdúrà ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé ni. Ká máa gbóhùn lọ. Ìgbọ̀ ya fi gbòòrò òòṣà. Olómi láti gbòòrò òòṣà. Ọ̀pọ̀ ọkọ̀ Fúlàní. Ìgbòòrò òòṣà. Ìgbòòrò òòṣà. A ní kí lálábì kan lábì kan tó. Ojú láti bá òyìnbó lákùnrin. Lóníṣàn bàbá lóníkẹ́ máa ń tọ́ ọ̀rọ̀ dùn. Àwọn ìyàwó Olúwa o. Àti wá rí ìrọ̀bà torí Olúwa ò ní lẹ́gẹ̀ẹ́ omi, ìṣùbàdà ní lẹ́gẹ̀ẹ́ odò. Àti pé ṣe mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọdá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun. Ó sì ti pé nìyẹn. Yorùbá ò ṣẹ̀rú mọ́. A ò ṣẹ̀rú mọ́. Ànàpá bẹ yẹ̀wò. Ìgbòho òòṣà lòòṣà o. Ìgbòho lòòṣà nígbà lòòṣà o. Tí bá ní ká ló ṣá Ìgbòho ló ṣá o. Owó bàbá Dámì Ìgbòho ló ṣá o. Wọ́n gbé yálẹ̀ ta lé mẹ́ta síbí. Bàbá lẹ́pà ṣe lẹ́yìn lẹ́bí ká máa lọ pé gbogbo nílẹ̀ nìyẹn ń tó pé ìmọ̀bọ̀. Kò sí kọ̀ọ̀kan àti lọ. Ẹni bá ní ká máa ṣe dé àwọn ìbámu. Àwa lọ́mọ ìyàwó Olúwa o. Àwa lọ́mọ ìyàwó Olúwa o. Nílé bàbá Ẹ̀gbá, nínú Ẹ̀gbá, nínú Abẹ́òkúta làmì ṣètì Sunday. Àwọn láwo Sunday Ìgbòho, èèyàn máa bẹ́ẹ̀ ya.
kò dìgbà tó bá sọ ọmọ ọmọ ará Yorùbá. Àní kẹlẹ́wúrẹ́ mẹ́wúrẹ́ so alágùntàn má gùntàn so ojúlẹ̀kùn bá o ìmúlẹ̀kùn lé. Àní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday sí Sunday Adéyẹmọ Ìgbòho ìmọ̀mọ́ àìsíyù tí Akíntóyè bàbá pẹ́pẹ́ pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àníkẹ́pẹ́ èèyàn yèyé Olúmáàdé yèyé kúkú màmá lẹ́yìn. Ẹyẹ onígorí ìtẹ́ ló ṣàìsàn láyé. Ìbàrẹ̀ bàbá ẹ̀gbá nígboro ẹ̀gbá ìran ará Yorùbá. Ìmùlẹ̀ Sunday mú kí ẹ máa ń gbẹ̀yà. Tí ló fà ìta Nàìjíríà àwa ó pè. Mo kí ẹ sábẹ́lẹ̀. Ìbàrẹ̀ ó kù ṣe mi ò pẹ̀lú àwọn mẹ́mbà nínú ìlànà Olúwa. Ojúlẹ̀kùn báwo ìmúlẹ̀kùn lé. A kú dédé àsìkò ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibi kí ni tẹ́ bá ti ń láǹfààní láti gbọ́ èmi ọmọ yín lẹ́ẹ̀kan sí I love you all. Ẹ má wá gbàgbé láti fún mi ní super sticker lórí YouTube channel wa. Ẹ má gbàgbé láti fún mi ní super chat. Àwọn nǹkan táwa náà fi ń gbéra nìyẹn. Kẹ má ṣàlàyé fún wa ní super chat super sticker. Kẹ má ṣàlàyé comment. Ẹ má ṣàlàyé share program wa Odùduwà ilẹ̀ Yorùbá á gbé wà kò ní gbé ọ̀dàlẹ̀. Lágbára Ọlọ́run tá bá gbalẹ̀ Yorùbá wọn nífẹ̀ẹ́ ní kọ́kọ́ wá fi ṣe àwátì. Gbogbo àwa tí a dúró fi ṣinṣin tí bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣàtà lónú méjì. Lágbára Ọlọ́run ọwọ́ wa tó ṣẹ́gun sí náà ló máa jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run wọn nífẹ̀ẹ́ ní kọ́kọ́ wá fi ṣàwátì. God bless you all and we love you all. Thank you.